ìlú tí population yẹn bá ti lè wọ at least 10 million people, wọ́n gbọ́dọ̀ ní structure of police like 2-3. ká máa sọ pé population wa ń sìn almost 250 million. So ó wà lára nǹkan tó jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò wa kó mẹ́hẹ̀. Àti wípé ìdájọ́ òdodo kò yá mọ́. Dispensation of justice ó slow ní Nàìjíríà. Tí wọ́n bá gbéyàn lọ sí ilé ẹjọ́, ó lè lọ bí ọdún 4-5 tí ó fi wà ní ẹjọ́ tí kò ní rí ìdájọ́. Yẹn wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n ti hùwà burúkú, wọ́n ti digunjalè, wọ́n ti pààyàn, wọ́n wà ní prison tí wọ́n ti gba ìdájọ́ wọn. Àti wípé èyí tó ti wá jẹ́ kó mẹ́hẹ̀ ni kò síṣẹ́. Nínú bí ọgọ́rùn ká ní 100% nínú 100% tí àwọn tá ń produce ní graduate ní Nàìjíríà àbí tó ń jáde ilé ẹ̀kọ́ gíga, agídí ni 10% fi ń ríṣẹ́. Táwọn ọmọ yóò bá dẹ̀ ríṣẹ́, wọ́n á kẹgbẹ́kẹgbẹ́. Tẹ́yàn bá dẹ̀ kẹgbẹ́kẹgbẹ́, á di jàǹdùkú. Ibi jàǹdùkú ni àfọwọ́rá, ibi àfọwọ́rá òun ló lè adigunjalè tí ń jáde. Àti wípé ebi wà nílùú tí à ń pè ní poverty, èèyàn famine, débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn lè jẹ oúnjẹ mẹ́ta. Kò dẹ̀ síṣẹ́. Ibi tí ò bá di síṣẹ́, ebi á wà. And èyí tó tí wà bẹ́ẹ̀ ni pé àwọn jàǹdùkú Fúlàní tó tí wá wọ orí ilẹ̀ wa láti bí ọdún 7 sẹ́yìn, ó wá jẹ́ kí ọ̀rọ̀ ààbò wa mẹ́hẹ̀. Àtẹgbẹ́kẹ́gbẹ́ tó jẹ́ pé kóòtù oríṣiríṣi wọ́n ti ń recruit àwọn ọmọ wa sí nǹkan míì. So gbogbo ìyẹn ló fa ọ̀rọ̀ ààbò tó fi mẹ́hẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n dìde bóyá year 2019 ní ìlú Èkó tí à ń pè ní Gbodo, tí wọ́n bẹ̀rẹ̀ sí fi ẹ̀jẹ̀ àwọn ènìyàn tí wọ́n fi ń ṣòfò, tí wọ́n fi ń ṣe ritualist nílùú Èkó. Nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n kópa wọn tí wọ́n rí wípé kò bọ́ sójú ẹ̀, ẹgbẹ́ pẹ̀lú ohun tí àwọn ọlọ́pàá lò, ààrẹ ní kí àwọn ọmọ ẹgbẹ́ wa kó fún wọn ní support. Nígbà tí wọ́n dẹ̀ dá sí pẹ̀lú àwọn ọlọ́pàá, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ogun yẹn, ogun Gbodo nílùú Èkó, ó parẹ́. Àwọn kan wà tí wọ́n wọnú ìlú wa, ìyẹn ní Ọ̀fà local government. Wọ́n wọbẹ̀ yẹn, wọ́n jí ọmọ àti bàbá àti ìyàwó ẹ̀, wọ́n jí wọn gbé. Àwọn defendable tí wọ́n wá lọ síbẹ̀, wọ́n lọ sí sẹ́mbẹ̀ láti wá àwọn wọ̀nyí rí. So Ọlọ́run bá sì sí, a padà bá àwọn yẹn bí tí wọ́n drop wọn sí lójú ọ̀nà. Bóyá wọ́n gbà tán bú rí pé wíwá táwọn wá wọn, wọ́n rí pàfẹ́ gẹ̀ta wọn ni, we don't know. Wọ́n sá drop wọn, a bá wọn ní ibi tí wọ́n drop wọn sí, lágbé wọn padà wá sí inú ìlú ní Ọ̀fà. They work in hand with the Àmọ̀tẹ́kùn and the Nigeria police tó wà ní Èkìtì. Àwọn jọ máa ń ṣe iṣẹ́ ẹni. Torí tán bá tọ̀rọ̀ bá délẹ̀, tán bá ti di pé wọ́n fẹ́ wọgbó, ọlọ́pàá ìfẹ́ wọgbó. Tó bá ti náà pé wọ́n fẹ́ wọgbó, àmì ò ní wọgbó. Ṣùgbọ́n àwa OPC yà á wọbẹ̀. Tábà ìwà mú àwọn yẹn, tábà mú wọn jáde, àkó lé wọ àwọn ọlọ́pàá yẹn. Nígbà tí àwọn èèyàn burúkú lọ wọnú ṣọ́ọ̀ṣì ibi tán ti ń gbàdúrà sọ́lọ́run, tẹ́lẹ̀ lọ pa àwọn èèyàn rẹpẹtẹ ń bẹ̀. Ìbá ní eléyìí má wà lè jù, kí la fẹ́ ṣe ń sìn. Ẹ jẹ́ a kọ lẹ́tà sí ìjọba àgbáyé, ìyẹn ní UN, pé nǹkan báyìí ló máa ń ṣẹlẹ̀. Ìbádẹ̀ tó wá fi àpẹẹrẹ àwọn orílẹ̀-èdè míì hàn, nǹkan tó ti ṣẹlẹ̀ ń bẹ̀ tí ó jẹ́ pé ìjà, wọ́n para wọn kan tó lè pín yẹ́yẹ́, pé irú ẹ̀ ló máa fẹ́ ṣẹlẹ̀ ní orílẹ̀ Nàìjíríà. Ẹ jẹ́ ká tètè wá wọ̀rọ̀kọ̀ ṣàdá o, ká dá nǹkan yìí dúró. Ìwé yẹn pẹ̀lú nǹkan tó mú àwọn ajínigbé, àwọn tó ń pààyàn, láwọn tó ń dẹran, tó kàn máa dẹran wọ̀lú, tó máa jẹ oko èèyàn, tó ń pa àwọn àgbẹ̀ wa. Ó jẹ́ kí ọwọ́ wọn kákò díẹ̀ o. Ara àwọn àṣeyọrí tí Dependable Ìkòròdú division tó ṣe ni pé nígbà tó wà ní patrol, and I said they are mostly undercovered, wọ́n discover a bus méjì tó ná ilẹ̀ north around Ìjẹ̀dẹ̀ axis. Bọ́dẹ̀ ṣe rí mọ́tò yẹn,
they suspected the vehicle tó ráwọn Haúsá lówó majority wọn ló ń gbé àdúgbò yẹn bàtà máa débẹ̀ báyìí a kàn rí pé bí mọ́tò yẹn ṣe ń reverse bullet kan jẹ́ bọ́ sí lẹ́lẹ̀ cartridge so mo ṣe alert wa báyìí pẹ̀lú chairman OPC dependable tó wà ní Ìkòròdú ó pè wá dẹ̀ sáré débẹ̀ we got to know pé bag of 4 bags to 7 bags loaded of cartridge were discovered inside that bus. And immediately I get to know, I had to alert the division. And the division alerted police command. I had to make sure the dependable commander who telling what the police command, Nekejambi, and handed over the suspect, the vehicle, and the bags of bullets to the commissioner of police. Paper, social media celebrated that news that time. Bẹ́ẹ̀ náà ni àwọn Nigerian Army náà nígbà tí wọ́n jí sójà gbé ní abúlé àdó tó wọ́n pe ọ̀gá wa ìbá GaniAdams tí wọ́n dẹ̀ ṣe iṣẹ́ takuntakun tí láti gbà yẹn náà àdúgbò yẹn ó ní ìsinmi ààrẹ gbọ́ rògbòdìyàn àbí nǹkan bíi wàhálà so nǹkan tí ẹgbẹ́ yẹn tó wúlò fún nìyẹn kó tó lè dálé lórí nìyẹn. Even before the dependable security team, a rí pé ńgbà tí ọlọ́kọ̀dé pè mí ìyẹn CP former CP now AIG nígbà tó pè mí immediately mo ti rán àwọn boys mi ní òun yẹn nígbà tó máa lókè tó ń track àwọn kidnapper yẹn ibi tó ń track wọn sí àwọn ọlọ́pàá láti máa sọ fún ẹ pé OPC ní kó ṣáájú ṣùgbọ́n lọ́jọ́ yìí náà a gbọ́dọ̀ ṣe àṣeyọrí wọ́n rí àwọn mẹ́ta mú lọ́jọ́ yẹn ní Ìrè náà nígbà tí wọ́n rọ́ọ̀bù ní Ìrè the same thing happen the CP call me immediately la lọ bẹ̀ a lé àwọn pípín yẹn pàtó yẹ pé wọn ò rí nǹkan kan kó lọ́jọ́ yẹn and most of the places in Ọ̀ṣun state ìbáṣepọ̀ wà gan-an ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìbáṣepọ̀ wà láàrin OPC not only OPC the vigilante the Àgbẹ̀kọ̀yà and the local hunter even they are under Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land we are working together. Nígbà tí iṣu Iskilu Wakili tó ń wáyé ní ìlú Ìbàràpá ní Ìgàngàn tó bá lọ sí odò pé kó lọ pọnmi àwọn bandits wọ́n mú àwọn obìnrin wọn bá wọn ní àjọṣepọ̀ kò tọ́ ibi iṣẹ́ oko ò ṣe lọ mọ́ ẹni bá lọ sóko wọ́n á jí gbé táwọn bandits yìí bá jí gbé wọ́n á demand fún ransom eléyìí ni igbe àwọn ará Ìbàràpá nílùú Ìgàngàn igbó ọ̀rọ̀ yìí wá pọ̀ wọ́n ké pe ìjọba kó gbà wọ́n àwọn Nàìjíríà Army wọ́n lọ bẹ̀ wọ́n sa ipá wọn rí Iskilu Wakili mọ́ àwọn ọlọ́pàá lọ bẹ̀ wọ́n kópa tiwọn wọ́n rí Iskilu Wakili mọ́ eléyìí ni igbe yìí wá pọ̀ táwọn kan wá ń pariwo pé kí ni ààrẹ ń wò Ààrẹ Ọ̀nà Kakanfò ó mọ̀ gbà wọ́n odò yìí mọ̀ ń gbé àwọn lọ ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́ Yorùbá Ìbà GaniAdams nígbà tí ọ̀gá dẹ̀ sígun ìpè kí a wọ ìlú Ìgàngàn ìpè ká dojú ogun kọ Iskilu Wakili ògo ní fọ́lọ́run ọba pẹ̀lú akitiyan ìgbìyànjú Iskilu Wakili bó ṣe rò pé òun ṣe máa ń ṣe bí òwe tá a mọ́ pánú ẹgbẹ́ ni pé if you are not a Panadol you can't act like a Panadol nígbà tí Iskilu Wakili tí ó rí pé àwọn ọmọ wa ti wọnú igbó yẹn òun náà ṣínà ogun pẹ̀lú àwọn ọmọ ẹ̀ láti dojúkọ ikọ̀ ẹgbẹ́ OPC bẹ̀tà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àgọ́ ló padà ládìí ẹgẹ́ yìí àmú Iskilu Wakili live àmú pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ mẹ́ta